pé obìnrin burú for good going to 4 years now tí mo ti fẹ́ mi ò mọ̀ pé ìyàwó mi mu igbó ìyàwó mi mu igbó jẹ mọ́ lọ kódà wọ́n mu ẹ̀hùn kí náà máa ń pè báǹkì ìyàwó mi máa mú mi dẹ̀ mọ́ àwọn ọ̀rẹ́ àtúwà máa bí pé kí ló dé tó ń ṣe nǹkan báyìí tó jẹ́ kí ọkọ ẹ̀ mọ̀ àní ṣé wọ́n mọ̀ pé tí n bá fi lè mọ̀ èmi ò ní trust òun mọ́ mi ní free òun mi ní gbóhùn láàyè kó o máa jáde bí mo ṣe gbà òun láàyè yẹn òótọ́ dẹ̀ ni kò síbi tíyàwó mi lè fẹ́ òun lọ nìyẹn because mi ò ro kan pé bóyá ó lè ṣe rí gbà tí mo gbọ́ gbogbo ohun tó ṣe tí ì bá ṣe pé mo rí evidence wàláì mi nígbà kò dẹ̀ ṣe pé mo ṣàìdé rí evidence àwọn tí wọ́n jẹ́ kí n rí evidence yẹn náà mọ̀ pé tán bá sọ fún mi nígbà mo tún máa cover ẹ̀ ni inú mi dúró náà pé ẹ̀yin náà rí tó ṣẹlẹ̀ sí mi ní some 2 years ago ìgbà yẹn ló ti yẹ kí Ọlọ́run ti fẹ́ kó mi yọ táwọn gíslọ́fà gbogbo àwọn mọ̀mọ́ Ẹsábọ́ọ̀dù yẹn tọ́lọ́run rán wọn sí mi láti yọ mí àwọn tí wọ́n mọ tẹ́mi gbé sílé ju èmi lọ àwọn náà fún àwọn yẹn ní information náà fún wọn ní ọwọ́ táwọn yẹn dẹ̀ fi pè mí sákèsì bọ̀ mo ti yóò fẹ́ kò dẹ̀ sí pé mo yóò fẹ́ sẹ́yìn máa fẹ́yàn sílé náà kò ní lọ́ọ̀fẹ́ ni mo lọ́ọ̀fẹ́ true mo dẹ̀ trust ẹ̀ so gbogbo nǹkan tí wọ́n ń sọ ń gbà yẹn tèmi ṣẹ̀ṣẹ̀ máa ń sìn táwọn èèyàn ti máa ń bí 2 years ago yẹn èmi bìlífù pé wọ́n fẹ́ fi dalé mi rú ni kò ń ṣe pé bóyá mo cover wà láì mọ̀ kó ń ṣe gbogbo nǹkan yẹn kódà di December yẹn mọ̀ àfìgbà tí mo rí evidence sá mo ní picture ibi tí ìyàwó mi àti ọkùnrin tán ti wà ní hó mo ní dání mo ń sọ fún yín gbogbo ohun tí mo ń sọ yìí eléyìí tí mi bá sọ torí pé mi lè evidence ni eléyìí tí mi bá sọ fún yín bíbá ẹ mọ̀ pé mo ní evidence ẹni tó o gba ìyàwó mi kò dẹ̀ tún threaten mi kó fẹ́ pa mí kí ni mo ṣe. ṣé ẹ ò ṣètọ́jú ẹ̀ dáadáa ni àbí ẹ ò lè kí bán tó. ẹ ṣe gan sa ṣe rí question tẹ́ bí mi yẹn mo máa ń bira mi mo dẹ̀ tún máa òun gan lèmi gan tẹ̀ ń try láti find out pé bóyá ó níbi tí mo ti ṣẹ̀ ẹ mọ̀ èèyàn sáà máa rìn kó rí máa mì inú mi dẹ̀ máa dùn tí n bá tẹ̀lé mọ ẹ̀ṣẹ̀ kan tí mo ṣẹ̀ tí mo fi deserve gbogbo ilé sí really hurt me bóyá mi ìtọ́jú ẹ̀ tó ni sáà gbogbo àwọn ibi tó ti lọ ń ṣe nọ́nsẹ́ǹsì èmi mo tó máa bá búùkù uber èmi mo máa sanwó uber wàláìtàláì tó bá jẹ́ nípa pé bóyá ẹni tó máa mọ obìnrin ṣe lọ sáà nígbà tó ọmọ ẹ̀ máa kó ní ilé mi she left me with 7,000 naira. ẹ jọ̀ọ́ ṣé mo lè jẹ́rú ọmọkùnrin báyẹn kó dẹ̀ fẹ́ mi báyẹn nígbà tí ọmọ ẹ̀ tó máa bá mi ó ní mọ́tò tó bá lọ́wọ́ mi gbogbo mọ́tò tó bá lọ́wọ́ mi ni mo ta ní ìgbà tí ìṣòro dé gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí wọ́n dẹ̀ ṣàlàyé bó máa ṣẹlẹ̀ sí mi bọ̀ mi listen that's why wèrè lè jíṣẹ́ fún yàn torí pé n tó jíṣẹ́ fún mi bá a ṣe mọ́ra kò jẹ́ kí n nígbàgbọ́ nù ẹ̀ láì mọ̀ pé gbogbo ohun tó ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ sí mi. àìsàn níjọ́ tí ìyàwó mi yìí tí mo pè ìyàwó mi yìí tó bí ọmọ fún mi tí a fẹ́ gbé ọmọ kúrò ní hospital òru ni mo gbé lọ sí hospital pẹ̀lú mọ́tò mi Lexus 350 mo gbé dé hospital mo dẹ̀ páàkì kó dẹ̀ tó di 10 ó ti bímọ
ẹbí 12 àbí 1 àti múra fẹ́ máa lọlé adẹ̀sọ̀kalẹ̀ kí n gbé sínú mọ́tò àtọmọ ká máa lọlé tá a máa dénú mọ́tò báyìí jàǹkáríwọ̀ ti kùnú gbogbo mọ́tò pátápátá ó dàbí mọ́tò tán ti páàkì fún bíi 10 years ago kí lélẹ̀ yẹ kí mọ́tò yẹn kọ́ ni mo fi gbóhùn àtọmọ lọlé o mọ́tò àǹtí ẹ̀ mi tí bá ń parọ́ àwọn náà máa rí fídíò là á nídìí láti fi gbé ọmọ yẹn àti yẹ lọlé àwa fòmí wọn nu mọ́tò yẹn wọ́n ṣàdúrà sáà bí mo ṣe ń jáde ní hospital tí mò ń gbé mọ́tò yẹn lọlé mi tí ìrìn 20 minutes mo fi mọ́tò yẹn lásìdẹ́ǹtì ó wà ń bẹ́ẹ̀ gbogbo tí mò ń sọ tí n bá fi kúrò mi gbé mọ́tò yẹn délé ibi tí mọ́tò yẹn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nìyẹn òun àti mọ̀mẹ́ wọ́n mú mi lọ síbi kan nígbà tá a débẹ̀ ní tí wọ́n sọ fún mi mo ní mo ti gbọ́ bá a máa padà wá ìgbà tá a dẹ̀ ń lọ mo sọ fún wọn pé èmi ò gbogbo ohun tá à ń sọ yẹn ò ń ṣe tèmi o èmi ò lẹ́mìí gbogbo eléyìí o bẹ́ẹ̀tì mọ́tò dẹ́ jà bẹ́ẹ̀tì ni mo ló já o bẹ́ẹ̀tì mọ́tò lẹ́sọ̀ 350 kí ẹ understand kó parọ́ gbogbo tí mò ń sọ yìí ìmọ̀ mẹ́wàá bẹ́ẹ̀ àjọsùn ojú ọ̀nà mọ́jú ni ní mo sin lásùn bẹ́ẹ̀tì mọ́tò tó já yẹn sà mo ná going to 700,000 lórí mọ́tò yẹn a lò 4 days mo change bẹ́ẹ̀tì kò sí tí mo change tán mo ná almost 700,000 bàràbàrà yẹn ni mo fi ta mọ́tò yẹn tó jẹ́ pé tí n bá jáde mo á wò pé àbí mọ́tò yìí ti gbó ni mo ta mọ́tò yẹn mo rà mí mo ra Ford Jeep tó jẹ́ pé tí n bá páàkì mọ́tò yẹn báyìí kò sí bí ó ṣe ní win white torí mi like mọ́tò white sáà mọ́tò tí mo ṣẹ̀ṣẹ̀ rà tí n bá gbé mọ́tò yẹn tí n bá gbé jáde tí n bá gbé mọ́tò tí mo ṣẹ̀ṣẹ̀ rà ní ọjọ́ tí mo ra mọ́tò yẹn tí mo lọ gbé mọ́tò tí ò sí tó sí mi ò gbé mọ́tò yẹn délé sá ẹni tí dílà kan yẹn náà dẹ̀ ni tí mò ń sọ yìí ó díjà lẹ́ láàrin mi àti dílà mi tó jẹ́ pé mo fọlọ́pàá gbé mọ́tò yẹn wá ń dí grace mi kiri mọ́tò tí mo ṣẹ̀ṣẹ̀ rà tí n bá gbé lọ báyìí ó lè ṣàìdé yarí sí ó lè jẹ́ radiator ló máa sọ àyọ̀dé sọba 80 mo lè ná 200,000 àìsàn ní kí n tó fẹ́ ọmọ tá à ń sọ̀rọ̀ ní Facebook mi lásán I'm making more than 2 million a month 2 million 3 million YouTube mi I'm making like 3 million a month mi sọ advert ambassador tí mo ń gbà for no reason Facebook ló kọ ẹ sáàmù mi ò ṣe tó máa ń ṣe content ìsọkúsọ àbí nǹkan for no reason Facebook ló kọ́kọ́ demonetize mi YouTube náà bẹ̀rẹ̀ tiwọn gbogbo ibi tí mo ti ń rówó gbogbo ẹ̀ kọ́kọ́ dí ó gbọ́kọ́ block n tó dùn mí jù wọ́n máa ń sọ wípé ẹni tí ó rí àkùkọ àgbébọ̀ adìyẹ lọ́jà tó kówó lé lórí ẹjọ́ ṣé tó lówó olówó tó ó bá pọmọ rẹ̀ sún olówó ẹ̀ so máa ta bọ́ mi ò bìlífù nù yẹn tẹ́lẹ̀ pé single mami pé single woman kí náà máa ń pè ẹni tó ti bímọ rí pé wọ́n ṣe fẹ́ bọ́ mi ì bìlífù náà bọ́ she put me wrong ló jẹ́ kí n lòwe yẹn ó ti bímọ méjì síbí kan rí eléyìí sọ pé ọmọ 5 mẹ́jọ irọ́ ni ó ti bímọ méjì síbí kan rí èmi dẹ́ bìlífù pé bẹ́ẹ̀ mi ṣe máa ń gbọ́ ọmọ bíbí kò ń sárùn nítorí accept tí mo fẹ́ nìyẹn mo dẹ̀ gbá àwọn ọmọ ẹ̀ bí ọmọ tèmi because mo bìlífù pé tó o bá ti lè nífẹ̀ẹ́ ìyá èèyàn o gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọmọ tó bí náà àwọn ọmọ ọ̀dọ̀ mi náà ń gbé èmi mọ̀ rán wọn lọ school kò ń sáwọn ọmọ ẹnìkan ló ń gbọ́dọ̀ mi àbúrò ẹ̀ 3 ló ń gbọ́dọ̀ mi torí mo gbà as problem ẹ̀
ìyàwó mi problem tèmi náà ni we solve it together. torí pé bí mo ṣe ní pé wọ́n ń gbọ́dọ̀ mi kò ń ṣe pé bóyá àjọ ń sunú ilé kan náà mo gbà sí wọn sí tòsí àdúgbò mi mo ń gbé ọ̀dọ̀ mi mo dẹ̀ gba 2 bedroom fún àwọn náà pẹ̀lú ìyá ẹ̀ pẹ̀lú mami ẹ̀ ntọ́rọ̀ mami ẹ̀ fi dùn mí jù nìyẹn. kí ló fa nǹkan tí ó fi lọ gangan. sẹ́ẹ̀rì ibẹ̀ yẹn gangan ni ìfẹ́ àmàlẹ́sìn torí oríṣiríṣi nǹkan ló ń sọ fáwọn èèyàn ntí mo tún fi wá accept pé kí n sọ̀rọ̀ ìgangan nìyẹn gbogbo àwọn tó mọ̀ nípa níkìá mi ṣe ló ń bàjẹ́ ń bà wọ́n jẹ́ fún mi oríṣiríṣi irọ́ ló ń pa fún wọn kódà ó sọ débi pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mi ní 2 years ago yẹn ó ń sọ fún wọn pé kò ṣẹlẹ̀ pé irọ́ ni pé ṣe ni àjọ plan opportunity lélẹ̀ fún láti sọ bá a ṣe plan yẹn plan tí mo ta àwọn ọmọ gbogbo mọ́tò tí mo ní gbogbo tó ọmọ ìbá ní ọ̀dọ̀ mi pátápátá nǹkan kan tó kù tí mi ti tà ò ní ilé mi ọlọ́run ló dẹ̀ yọ mí mo ti gbé fọ̀sẹ̀ líle tán nígbà kan mi ì rí báyà sí ni kódà ń bá ti tà gbogbo nǹkan tó bá ní ọ̀dọ̀ mi nítòkù tí mi ti tà nìyẹn à ń dájọ kan 100,000 ní àjọ yẹn lóṣù òun ló fi ṣe admin àjọ tí à ń sọ yìí èmi náà mo máa ń bá dá o 100,000 lóṣù èmi náà ni mo máa ń bá dá àjọ yẹn ó wá ní ọ̀rẹ́ kan tó jẹ́ máníjà mi ọ̀rẹ́ yẹn à ń pè yẹn ní Mary Gold mo máa dárúkọ ẹ̀ so ìyẹn náà wà nínú àjọ yẹn ìyẹn dẹ̀ jẹ́ ẹnìkan tó jẹ́ pé ìgbà míì ó lè kó 2 million fún mi dání pé kí n bóun kó dání ó lè kó 3 million pé kí n bóun kó dání so ìgbà míì tó bá kó fún mi dání mo lè ná tó jẹ́ pé ìgbà tó bá wù tó fẹ́ lò ni mo ṣẹ̀ṣẹ̀ máa dá owó yẹn padà fún so èmi mo wá fẹ́ gba àjọ yẹn ní November so bóyá tíǹdì wá pọ̀ lọ́wọ́ ìyẹn ò wá rí àjọ yẹn dá ó wá ní ìyẹn lára mi wá sọ fún pé ọ̀rẹ́ ẹ̀ ni jẹ́ yìí náà wẹ́ẹ̀ tó ní lára ẹni tó jẹ́ wípé ó máa ń kówó sí mi lọ́wọ́ ṣé torí 200,000 ni màá wá máa fi ní lára ìgbà tọ́lọ́run tẹ̀ ṣe jẹ́ wípé èmi ni mo fẹ́ gba àjọ filẹ̀ kó máa lọ anytime tó bá rí ó máa san gẹ́yìn dẹ́ pè mí ó dẹ́ bẹ̀ mí pé kò sówó lọ́wọ́ pé kí n jọ ó dùn gan pé èmi mo fẹ́ gbàjọ kó má wò pé kí n má wò pé torí pé àjọ wà lòun ò ṣe dá.